solo loco. Oh solo loco. Àìsílé olóngìní ilé di ilé èkúté. Ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ọba kú oríta ò léwu koríko. Ayé ṣòro ẹni àníkó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣeun dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni ló tún ń gbà ní. Ẹni àníkó fẹ́ni lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ni ọ̀hún. Kò sólókò lóko. Bírọ̀bá lọ́lọ́gún ọdún ọjọ́ kan ló ti tábà igi àbáfẹ̀yìntì ẹ̀gún ló fi ṣẹ̀ṣọ́ ìmùtẹ́rí ẹni kàkó jálè gbòòrùn àṣebí o bí kò ilé ò bá pa nítòde o lè wọlé tán mi o ìmùtẹ́rí ẹni kàkó jálè gbòòrùn àṣebí o ìmùtẹ́rí ẹni kàkó jálè gbòòrùn àṣebí o. Lọ́kọ̀ọ́lọ́kọ̀. Nǹkan tí mò ń try láti sọ ni wípé tí wọ́n bá fi lè gbìyànjú àti gbé wa lọ sí court wọ́n máa fẹ́ investigate wa ni gbogbo nǹkan tá a dẹ̀ ń try láti hide ni wọ́n máa rí. Hide. Yes sir. To be made open that we are bankrupt. À ń wò lójú òsì máa ká dira wa bí òṣùṣù. That's right. Ká dira wa. Actually. Ìyànjú tí mo fẹ́ gbà wá nìyẹn. Ẹ ṣe jẹ́ ká ṣe ara wa lóṣooṣù ọwọ́. Ẹ jẹ́ ká jọ lé general kúrò láàrin ìlú. I know you're not in the best situation at this time. Torí ẹni mo ṣe fẹ́ fún ẹ ní time láti pull yourself together, gather yourself together. Kò dẹ̀ ráyè láti sọ tọrọ fún Junior. It will shatter him, Rotimi. So you expect me to leave? Come on. You know, at this stage, I am allowed to be selfish here. Ṣorí tí yóò bá sọ̀rọ̀, mo máa force ẹ láti sọ̀rọ̀. Wow, you look great, Tomiwa. Really? Yeah, sure. Because I think I look like an eagle. Oh, no. No, Tomiwa. Now you will be the best dressed eagle today. Now, madam, ẹ jẹ́ ká máa lọ. Ẹ má jẹ́ kí ọmọ mi late. Ká tètè máa lọ. Yeah. Yeah, let's go there. Thank you. Mo fẹ́ shut word down just like that. Bẹ́ẹ̀ni sá. Sá mo rántí pé mo sọ fún yín wípé irú ọjọ́ yìí ṣì máa wà. Ṣé ọ̀dọ̀ Stella yóò ti ṣe iṣẹ́ yẹn? Bẹ́ẹ̀ni sá. Kò sí much tá lè ṣe nísìnyí sá because wọ́n máa close wa down in weeks. Máa lọ. Màá tún pẹ́ tó bá yá. Okay sá. Ẹ ṣe sùúrù o. Ẹ fara balẹ̀. Ọ̀rọ̀ yóò yẹ kó rí báyìí. Ẹ ṣe sùúrù, ẹ ṣe sùúrù. No. Ẹ fara balẹ̀ náà. Ọ̀rọ̀ yóò yẹ kó rí báyìí. Darling, kí ló ṣẹlẹ̀ gangan? Bímọ, ọ̀gbẹ́ni mo mọ̀ nísìnyí, mo máa close company wa. Mo máa close company yín. Yes. Kí nìyẹn mean? Ó mean pé a lè trade mọ́. Ẹ lè trade mọ́. Why will you strive so hard to take over a company when you know you will ruin it? Darling,
Ṣé bá ní kẹ́ máa ṣe gbogbo ẹ̀ fúnra yín kó máa lè easy bẹ́ẹ̀ yẹn. Even the strongest president needs help. Yóò kì í ṣe president. Point mi gangan nìyẹn. Ẹ gbọ́dọ̀ lè láti máa depend lórí àwọn èèyàn. Kí ẹ gangan ló máa ń ràn yín lọ́wọ́ tẹ́lẹ̀. Àmọ́ lẹ́nujọ́ mẹ́ta yìí gan èmi gan ti mi ò rí. Ẹ pé kéwà kó wá ràn yín lọ́wọ́. Mi ò lè pè. Àkílódé tí ẹ lè pè. Kí ẹ ní the most trusted person in your life. Olúmọ bá yín ṣe gbogbo nǹkan tó bá wà ń bí ni gbogbo nǹkan lè rí báyìí. Àní mi ò lè pè sẹ́ẹ̀, o kì í gbọ́ràn mi. Ní ti pariwo mọ́ mi, ṣé mo jẹ́ ọ̀kan náà àwọn lóyà subject yẹn? Kọ́tí mo sọ́nsìn kò tí pariwo. Àti pé gan kílódé tí ẹ lè pè ké. Ikọ́ tí mo bí yín ni kẹ̀ dáhùn, kílódé tí ẹ lè pè. Ké ti kú. Ṣé mo fẹ́ gbọ́? Ó ti kú. One day, the water will run dry, and you might be that fish flapping by the shore, unable to breathe. Let me be your oxygen. Breathe through me. Kí ló ṣe ké gangan? When a soldier goes rogue and becomes a threat to national security. I mean, We mean personal security. yes. Why neutralize the threat here? Borokini. Hello? Ẹ ṣé. Màá wà níbẹ̀. Mo dẹ̀ fẹ́ rán ọmọ sí yín dẹ̀ ni o. Màá débẹ̀ láìpẹ́. Mo dé tán. Ibo ló ti ń lọ tó sọ fún wa? Ẹ dẹ̀ já mi láyà. Mo fẹ́ lọ wo àwọn ibì kankan nílùú ni. Kí n lè fara mọ́ àwọn ará ìlú. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé olórí mi ní mí nísìn. Jẹ́ kí n lọ múra. Kí n dẹ̀ pààrọ̀ aṣọ mi. Ẹ jẹ́ káwọn boys tẹ̀lé ẹ̀. Wọ́n lè gáàdì ẹ̀. Kò tó yẹ. Ọkọ ìyàwó. I will be fine. Yẹni ṣẹ̀ṣẹ̀ ń close ní school yín nísìnyí pẹ̀lẹ́ ọmọ dáadáa. Àwọn tíṣà mi sọ pé àwọn tíṣà tó bá fi àwọn tíṣà ẹ̀ parọ́ pẹ̀rẹ́ látàárọ̀ mo ti ráwọn ẹgbẹ́ ẹ̀ tó ti ń kọjá látàárọ̀ ó ṣe ń bọ̀ nsìn. You get inside. Padà wá ń bí. O ti gbàgbé nǹkan tó ní kò fi jíṣẹ́ fún mi àbí. Kó lọ ṣe assignment ẹ.
ọjọ́ tí erin bá gbàgbé wípé tí kò bá sí ìjù kò lè sọ́ba. Ìjọ náà ló ti pàdánù gbogbo nǹkan tó wúlò sí. Olórí. Sẹ́ẹ̀rì ẹ̀yin yẹn wa n tẹ́mi sáà wí ni pé káwọ́ náà bá ṣe yọ lóye káàrọ̀ lóye ni. Tẹ́mi wí náà. Ẹ̀yin olóye ẹ bá jẹ́ àṣẹ sùúrù. Ọ̀rọ̀ yóò le tó báyìí kò bá gidi. Àjẹtì ẹ̀rù ẹ̀ sì ń bà mí. Tó bá. Ṣé ìwọ ló ń jó lọ wájú tó ń jó lọ ẹ̀yìn? Á ṣe sùúrù ọ̀rọ̀ yìí ọ̀gbà gidi. Ọgbàgbé ni. Tó dìgbà tó bá di pọ́ wá ń wọlé tó ń kó alẹ́rù tó di pé ń gbóbìnrin. Ìgbà náà látò mọ̀ pé ètò òwò. Olóyè òsì ẹnìkan ò ríyàwó ẹnìkan gbà kò tó bẹ́ẹ̀. Àjírọ̀bà. Tèmi tiẹ̀ mọ́ pẹ́sẹ́. Tó mọ̀ pé mi ti lo ìyàwó mi débì kan. Ìwọ tó ṣẹ̀ṣẹ̀ gbọ́ pín ìṣẹ́ kanú lé àìwọ́ lánà ẹ̀ṣẹ̀ mi. Sáà mọ̀ pé òkìtì mẹ́ta àwọn ọ̀tá méje ní ọ̀tá. Òkìtì méje ní ọ̀tá. Ẹ wo ẹjẹ́ afọ́rọ̀ èèyàn lẹ́ẹ̀ká mọ́rọ̀ gidi sọ. Nbí ọ̀rọ̀ dé dúró yìí ọ̀nà àbáyọ ló kù. Ọ̀nà àbáyọ. Èwo lọ̀nà àbáyọ tẹ́ tó wá. Ẹ ṣe sùúrù tó bá yẹ pé tọ́lọ́nà àbáyọ ni èmi ní ìpè kan lé kèé bá a ti ní ẹ̀jẹ̀ abẹ́gi fún. Ìwọ ni ìyá yín lágbàdo. Èpè. Ìyá wa ẹ máa rọra ẹ̀yin olóyè wa ẹ farabalẹ̀ torí tiwa ló ṣe wá bẹ́ẹ̀ torí tiwa lólórí ṣe wá. Rárá èmi ò ṣe olórí obìnrin lásán ni mí obìnrin tí ò nífẹ̀ẹ́ sí nǹkan tí ọkọ ẹ̀ ń ṣe tó nífẹ̀ẹ́ ará ìlú dénúdénú. Yóò dà fún ọ̀yá yìí ọmọ yín ó yè àmọ́ bẹ́ẹ̀ tí wàá sọ yìí ṣé ọmọ ẹni a gbọ́dọ̀ burú títí káfí fẹ́ kàn bàjẹ́ bí. ọmọ èmi tó bá burú títí fúnra wa la máa yí lọ́rùn pa. Bẹ́ẹ̀ ni. Ó ṣe é ṣe hàn ó ti ẹ̀ ń ṣe hàn. Táyìn lọ́rùn. Bẹ́ẹ̀ ni. Táàtún fọ́nrún rẹ̀ múlẹ̀. Bẹ́ẹ̀ ni. Ó ṣe hàn kí ló ń ṣe. Ìwọ ọmọ wípé ọkùnrin tó bá ti ń gbẹ́sẹ̀ lé tibí tí ń gbẹ́sẹ̀ lọ́hùn tó ń gbẹ́sẹ̀ lé dúdú ń gbẹ́sẹ̀ lé pupa inú obìnrin rẹ̀ náà ò lè dùn sí i. Ọkọ̀ tí wọ́n ló ṣàjẹ́ pé yìí obìnrin. Gbogbo nǹkan ló ń gbẹ́sẹ̀ lé. Gbogbo nǹkan tó bá ti fẹ́ ló máa ń fẹ́ ṣe. Kò dé sẹ́ni tó lè fẹ́ dá dúró. Ikú ni ó léwu. Ẹ̀yin olóyè wa ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn kí la fẹ́ ṣe sí. Ọ̀dà bí ẹ ṣe wí náà dá èmi ò bá pé ìyá wa ètí àsọdọ́gba. Ọdọ́gba. Ọ̀dà yín lójú. Bẹ́ẹ̀ni. Délẹ̀délẹ̀. Bẹ́ẹ̀ni. Torí Ọlọ́run. Bẹ́ẹ̀ni. Ọ̀tàn gbà náà tó bá wá rí bẹ́ẹ̀ èmi ò bá mú àbá wá pé àbí ká kúkú gbẹ̀mí ẹ̀ lẹ́yìn. Ó tí o. Ọ̀pọ̀. Èyí ń gbà wọ́n létí àsọdọ́gba náà ni. Ẹ̀yin náà lẹ létí àsọdọ́gba. Ẹ̀yin olóye nǹkan tó bá gbà la máa fún un. Kẹ́ ẹ wí. Bẹ́ẹ̀ ni. Ẹ wá o ẹ jẹ́ ká ṣe sùúrù ẹ jọ̀ọ́ mo fẹ́ fi dá yín lójú wípé màá bá a sọ̀rọ̀. Àjẹtì má dàrẹ̀ láàmú ọ̀rọ̀ wo lọ́ọ́ bá sọ ẹni tó bá sọ̀rọ̀ tí ò ní gbọ́n tó bá sọ ọ lágídí. Àjẹtì náà wàá tó ẹni tá a fura sí o. Ohun tó bẹ́ẹ̀ bọ̀. Ó ní ọ bá sọ̀rọ̀ látijọ́ tá a ti ń bá a sọ tá a ti ewu ló múnadóko náà ń gbọ̀rọ̀. Ẹ̀yin olóyè nǹkan tá a bá fẹ́ ṣe ẹ jẹ́ ká ṣe lásìkò lásìkò kankan ẹ jẹ́ ká tètè ṣe ní kíákíá. Náà là ń sọ yìí àbí wò lẹ tó fẹ́ ká ṣe ṣe n tí a wí ẹ̀yin náà fara. Kàn wò àmọ́ ẹ fara mọ́. Bẹ́ẹ̀ni. Tí ì bá jẹ́ pé torí irú olórí tá à ń wò ẹ̀yin tá à ń wò pé ọmọ ẹni abíire ní èèyàn gidi ní èèyàn pàtàkì ní kí ló tún wá kù ẹ jẹ́ àmọ́ bá ṣe mú kú ń bẹ́ẹ̀. Ntọ́kànù Àjẹtì
àbí kí ló tún kù kí là ń dúró wò kí là tún dúró ṣe ìyá wa yóò dáa fún yín yóò dáa fún yín. àbí ẹ ti láàárọ̀ àbí bó wa ni. ó pa ìdá yín lójú ipa wo lè fẹ́ kí n kó nú ẹ̀ gan-an. Bọ̀rọ̀kìnní. So, gbọ́dọ̀ sọ fún mi nísìnyí pé àwọn olóyè ti decide láti cooperate pẹ̀lú mi. Ta ló lè gbé iná wojú ẹkùn? Kò sẹ́ni tó lè wojú ọba nílùú yìí o. It's impossible. Ọ̀rọ̀ ló ń sọ. Anyway, ìwọ mo fẹ́ kó wà lẹ́yìn mi. Kájọ wà bá ṣe wà ní táìmù yẹn tí àjọ ń jagun fún orílẹ̀-èdè yìí. Well, tó bá jẹ́ pé kí àjọ máa ja ogun ó ní ipò tèmi àjọ máa gbébọn ni o. And we need to think about it deeply. So kí ló wá ń sọ sí? I'll do my bit gẹ́gẹ́ bí ará ìlú, but èmi ò lè fi ọwọ́ sí ọ̀rọ̀ òṣèlú. Mi ò kì í ṣe nǹkan tèmi bẹ́ẹ̀. Ó yé mi. You see, it's been 10 years down the line. Oh, that did change one bit. You know, so you've been able to keep your head above water. Only drown. Oh, well, you don't need to be taken away by the storm. Yamuti. At least for all time's sake. But, am I sure me with am I real olóyè? Wọ́n mo fi dá lójú pé mi àti àwọn olóyè mi àjọ máa ń jẹun pọ̀. Really? Sure. Boy. Kí ló ń sọ yìí? Ọ̀rọ̀ ní nǹkan. Kábíyèsí. Ọ̀rọ̀ wípé sáà má bínú sí àwọn. Bínú kẹ̀. Ẹ má bínú. Nǹkan ẹlẹ́yà wa. Bínú mi ò lè bínú. Ẹ̀rí kábíyèsí. Ẹ̀rí ọba wa ti tẹ́lẹ̀. Bí tí máa ṣe é sí à, làwa náà ṣe é hùwà. Ẹ má torí èyí ò bínú sí à. Ibi tí ẹ ò sọ dé ó yẹ mi jù bẹ́ẹ̀ lọ. Ìnáwó rẹ̀ sí. Ibo ló ń lọ? Mo fẹ́ lọ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀yìn. Nǹkan tó dé tí wọ́n ti fi ìgbóúnjẹ tiwa wá. Ẹ jẹ́ kí n lọ wo nǹkan tó ń ṣẹlẹ̀. Okay. Ẹ má bínú kábíyèsí. Àjẹtì gan tó so gbogbo wa pọ̀ padà. Ó tún wà. Kábíyèsí. Ọ̀rọ̀ àjẹtì lè sọ bá. Èèyàn ńlá ni. Ọkùnrin bá mi lọ fún mi. Bí a kò máa ní àjẹtì, yìí tẹ́ràn ìlú kan. Ọlọ́run lọ́mọ bí ó wà ní ìsìn. Bí àjẹtì ṣe wà nìyẹn. Kábíyèsí. Báyìí báyìí la máa rí. Ẹ wò mí. Inú mi dùn. Tẹ́yìn bá bí mi. Òní inú mi dùn jù. Báyìí báyìí la máa rí. Ní orí bàbà. Inú mi dùn látòkè. Ó sì fi dé odò okùn báyìí. Àpẹẹrẹ ìfẹ́ rèé. Ìfẹ́ ti jọba láàrin wọn. Ká máa gbádùn lókun. Bí ìwọ̀n á jẹ sínú mi báyìí. Oníkọ̀lẹ̀. Àwọn aláṣẹ ń ṣe bẹ́ẹ̀. Ọmọ pé kò sí ní tó dáa tó kí ọba àti ìjòyè kájọ máa jẹun ní kínú wọ́jọ́ máa dùn síra wa báyìí. Lọ́dà. Nǹkan tí ó jẹ́ ìlú gbàkúrọ́ nìyí. Kí àlàáfíà wà láàrin gbogbo wa. Lọ́dà. Nǹkan tí mo fẹ́ kí gbogbo wa máa ṣe ni nǹkan tí èmi àti àwọn èèyàn mi máa ń ṣe tẹ́lẹ̀. Mo ṣe dáa nù kábíyèsí. Inú wọ́jọ́ máa dùn síra wa. Inú òpónú. So nítorí ẹ̀ mo fẹ́ kí ẹ̀yin olóyè mi
kí ẹ bá mi jẹun kẹ náà kẹ bá èmi jẹun nínú abọ́ mi. kábíyèsí èèwọ̀ ni yún ẹnìkan ìbọn bá tọ́ bọ̀ wọ́n. àrífín ni èèwọ̀ sí ní pẹ̀lú. èèwọ̀ ìlú wo. tọ́ àtàlà ń jẹ lọ́dọ̀ ìjẹta. tẹ́ ẹ bá jẹ ó dẹ̀ mí pé ẹ ń bínú sí èmi nìyẹn náà. ọ̀rọ̀ bínú kọ́. ok èmi á máa bínú sí ẹ̀yin tẹ́ ẹ bá jẹ. kábíyèsí ẹ má ti dùn. ẹgbẹ́ oúnjẹ yẹn wá ok sorry ẹgbẹ́ oúnjẹ yìí fún wọn. kábíyèsí àní o gbé fún wọn. yọ̀dà fún ẹnu àgbà ló bí tí gbó gbé fún ọmọ wọn máa jẹ́ nsọ̀nà. owó lẹ́nu àgbà ló bí tí gbó ẹ kéré mi owó ojúlé ẹ wà dàgbà mi ọkà sàrà. ó yá jẹ náà wá. kábíyèsí èmi ò jẹ. mo lè lè ṣe dá. ẹ gbọ́dọ̀ jẹ́nu ẹ̀ gbogbo yín. tẹ́ ẹ bá jẹ́ kò sí ẹnìkan nínú yín tó máa jáde níbí. kábíyèsí kí la ṣe. wọn ò ní lè jẹ ẹ àwọn náà mọ̀ pé májèlé wà ní oúnjẹ yẹn. wọn ò ní jẹ. etí aṣọ. ọ̀dọ́ bá o. èmi bá mi. tẹ́ ẹ bá jẹ́ ẹ kò sẹ́nìkan nínú yín tó máa jáde níbí o. ẹ ní jáde. ẹ dákun èmi ti yó. ẹ ò tí ì tí èmi ò tí ì jẹ kankan mọ́. èmi náà tiẹ̀ ti yó. Guards, make sure they eat this food. kábíyèsí ẹ yọ̀ǹda tèmi ẹ yọ̀ǹda mi. Better sit down. ọmọ mi kéré mi ẹ yọ̀ǹda mi kábíyèsí. ẹ bẹ̀rẹ̀. Bọ̀rọ̀kìnní. kábíyèsí ìpè á fi wọ́n lẹ̀ mo ní ká kàn fi yà kékeré ká jẹ wọ́n ni. kábíyèsí 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 á pàjòyè mẹ́ta níta gbangba níjọ́ kan náà